Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Àfihàn mọ́lé lóṣù ìgbà o, bámbẹ́ lọ́mọ rẹ̀ ó máa jẹ́. Àfihàn mọ́lé lóṣù ìgbà. Ẹ káàsán ẹ máa wọlé o. Ẹ káàsán ẹ jọ̀ọ́ kí lẹ fẹ́ o. Ẹ jọ̀ọ́ máa ń gbẹ́ngbẹ́ wá ní mẹ́jẹ fún alómi. Ọmọ ìwà ìtẹ̀ṣe gbọ́mù yẹn fún àbúrò àtẹ̀ṣẹ̀ṣẹ̀. Ẹ̀yin ọmọ ọ̀sìn tí àgbàlagbà bá jókòó nǹkan tó bá rí tọmọdé bá nàgà kò lè rí ó dìgbà tọkàn ọmọ yìí bá balẹ̀ kọ́kàn yìí náà tó balẹ̀ tí ọmọ yìí ò bá gòkè ẹ lè gòkè ọmọ yìí ló máa kọ́kọ́ gòkè kẹ́yìn tó gòkè. Ṣómi yẹn tó yín. Elédùmarè máa ṣọ́ mi òye. Ẹni tí mo fẹ́ mo mọ̀, mi ò mẹ́ni tó fẹ́ mi dénú. Ọ̀rẹ́ tó bá lọ ò kó máa fura. Ìrọ̀lẹ́ ayé làwà orínú ara òye. Elédùmarè gbà mí lọ́wọ́ ajúnilọ́ òye. Bí wọn kọ̀ọ̀kan sọ kó dòru o. Bí wọn ò kọ̀ kóru kó dọ̀sán òye. Ayé ò lè. Ayé ò lè. Ayé ò lè òye. Àfihàn mọ́lé lóṣù ìgbà o, bámbẹ́ lọ́mọ rẹ̀ ó máa jẹ́. Àfihàn mọ́lé lóṣù ìgbà bámbẹ́ lọ́mọ rẹ̀ ó máa jẹ́ òye. Mi ò mọ̀ pógun láyé mi bá ti múra ìjà dání òye. Bá ti múra ìjà dání. Èèyàn ò kí ń pẹ́ lọ́rùn kó má ṣe bá ogun tiẹ̀ láyé. Bẹ́ẹ̀ni Elédùmarè kó jẹ́ ká borí ogun ayé òye. Àmì o retí méjì o. Gbogbo iṣẹ́ tí mo bá ṣe bàbá fàlùbáríkà sí. Gbogbo iṣẹ́ tí mo bá ṣe bàbá fàlùbáríkà sí. Tí bá ń lù kó máa dún. Tí bá ń kọ́ kó máa dùn létí ọmọ aráyé. Má kọjí àìmọ́ṣe sọ̀rọ̀ mi ò wá. Ọba ọlọ́lá. Wọ́n ní kí wúrà tó dán. Ó ti lànà kọjá o. Má máa jẹ́ kí n wálé ayé asán. Ọ̀rọ̀ mi kò ní túmọ̀ sí mi ò alọ́ba. Gbàdúrà mi o. Bàbá gbọ́ àdúrà mi o. Jẹ́ kí n nípa rere láyé. Iṣẹ́ mi yìn mí o. Iṣẹ́ mi yìn mí o. Débi náà jẹ́ níyàn nílé ayé o. Àfihàn mọ́lé lóṣù ìgbà o, bámbẹ́ lọ́mọ rẹ̀ ó máa jẹ́. Àfihàn mọ́lé lóṣù ìgbà bámbẹ́ lọ́mọ rẹ̀ ó máa jẹ́ òye. Mi ò mọ̀ pógun láyé mi bá ti múra ìjà dání òye. Bá ti múra ìjà dání. Èèyàn ò kí ń pẹ́ lọ́rùn kó má ṣe bá ogun tiẹ̀ láyé. Bẹ́ẹ̀ni Elédùmarè kó jẹ́ ká borí ogun ayé òye. Àmì o retí méjì o. Àsùnkùn sórí ó fi kún pamọ́ ni. Àsùnkùn sórí ó fi kún pamọ́ ni. Tí kò bá wá níkùn wá wá ní kẹ̀lẹ̀bẹ̀ o. Àṣepamọ́ ló wà kò sáṣegbé o àyè. Ẹ jẹ́ káwọn ṣe dáadáa torí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa o. Torí ọjọ́ ọ̀la àwọn ọmọ. Bọ́lájí kí la ṣe fún ẹ náà? Kí ló dé tó fẹ́ débi irú? Ẹ ṣe wọ́n kọ́ ni mo ṣe ẹ̀. Kí ló dé? Mo dárò. Darling. Jọ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀? Bọ́lájí mo tún rí inú àlá mi. Darling, kí ló dé tí Bọ́lájí ṣe báyìí? Kí
kí ló dé tó fẹ́ kẹ́yìn gbogbo ara wa síra wa ní family why kò lè sí nǹkan tí Bọ́lájí fẹ́ tí mi ò kí ń fún o. ó jẹ́ kí n sọ ọ̀rọ̀ kan níbi tí ọ̀rọ̀ yìí dé yìí èmi ò ní sùúrù mọ́ o mi ò rẹ́dì láti ní sùúrù mọ́ o Bọ́lájí ojoojúmọ́ tó ń pariwo yìí èmi máa ṣe kí ni èmi máa dá sèré àfún o yes now báwo ni mo ṣe fẹ́ ìyàwó tó ní jẹ́ tí ẹ̀kọ́ máa wà ní kọ̀rọ̀ tó ní jẹ́ kí n gbẹ́dùn ìyàwó mi. Baby, don't do that now, Dejo. Don't má ṣe bẹ́ẹ̀. Kí má ṣe bẹ́ẹ̀. See, mi ò sọ pé o kì í ṣe ẹbí wa o. Bó ṣe mọ̀ bí ọ̀rọ̀ yìí ó ti di family kìíní. You understand because you are part of me. But mi mo ní fẹ́ kó dá sí i. Má dá sí i. Má bàjá. Má wò má ṣàlàyé fún mọ́mí. Má wò bó ṣe lè fà wá. Gbogbo nǹkan tó ń ṣe yìí àti nǹkan tó ń ṣe yìí ṣó mọ̀ pé ó lè fa attack fún ẹ. I know, but ọmọ kan tí mi máa ṣe èmi á lọ bá mọ́mí sọ̀rọ̀ kí mọ́mí bá sọ̀rọ̀. Again? Ó lè jẹ́ ọmọdé ló ń ṣe. I don't know why. Bọ́lájí. Tí bá rí Bọ́lájí máa bàjá o. Máa bàjá seriously ni. Kí ni mo ṣe fún? Why is she haunting me? Why is she always coming to my dream? Why? Èèyàn ò ní pẹ́ lọ́rùn kó máa ṣe bá ogun tiẹ̀ láyé. Bẹ́ẹ̀ni Elédùmarè kó jẹ́ ká borí ogun ayé òye. Àmì o etí méjì o. Àsùnkù sórí omi kò pamọ́ ni. Màámi, àtijọ́ mẹ́ta mo ti pè yín tẹ́ ẹ̀ dá mi lóhùn. Màámi ẹ̀yin ni mo ń bá sọ̀rọ̀. Bọ́lá àwọn yìí tí lọ́ọ́ fi ń gbọ́ràn máa sọ̀rọ̀ ẹ lọ mú gbọ́rọ̀ ẹ̀. Àti bí ọjọ́ mẹ́ta mo ti fẹ́ wá rí yín ẹ̀ dá mi lóhùn. Bọ́lá àwọn mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ pé má wà bí lẹ́nìí. Mo sọ fún ẹ pé mo lóde tí mo fẹ́ lọ. Èmi àti ọ̀rẹ́ mi lọ pàtí gbogbo ń dúró dè mí. Mo lọ ṣe fàájì ayé tèmi o. Ẹ ṣàánú fún mi ẹ gbàdúrà fún mi. Bọ́lá àwọn mi ìbá tọmọ lọ́mọ jẹ́ kò sẹ́ni tó lè bá tọmọ tèmi náà jẹ́. Jọ torí Ọlọ́run ọlá ni mo ní o wá mo fẹ́ lọ ṣe fàájì ayé mi. Gbogbo àwọn ọ̀rẹ́ mi ti ń dúró dè mí. Má lè gbẹ́jọ́ mi lọ bá bàbá ẹ o torí ìgbà yẹn ló máa ní gbogbo òde ló ń lọ. Má gbọ́rọ̀ mi lọ fún bàbá ẹ o. Kan ti fi múnú ara mi dùn nìyẹn o. Mi bá tèèyàn jẹyàn lè bá tèmi jẹ́ o. Ṣé màá ṣe máa bà lórí? Bọ́lá hàn wo gèlè mi iná ṣó fine báyìí. Kí ló ti rí sí wọn gbà lóde yẹn lẹ́nu? A mọ̀ pé àwọn kan wọ ọbẹ̀ yẹn lẹ́nu. Ọ̀rẹ́ mi ẹdìyẹ dà mí lógun máa fọ lẹ́yìn owó yẹn ò ń ṣe tèmi rárá o bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ owó yẹn ò ń ṣe tèmi èmi ní tèmi èmi gẹ́gẹ́ bí èèyàn kan tí n bá kó fìrè lásán pé ẹ̀yẹ kan fẹ́ dà mí lógun pípa lè máa pàdánù bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ wò ó gbogbo nǹkan kọ́ ni sùúrù yanjú sìn kó là kúrò nú ẹ̀kọ́ òkúkú kọlà bẹ́ẹ̀ ni má dúró kó yá tètè sáré má dúró rárá bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi nǹkan tèmi fẹ́ sọ fún ẹ nìyẹn o wò ó dàbọ̀ èmi lọ́ọ́ má jì ta ni sùúrù òṣì láyé. Elédùmarè gbà mí lọ́wọ́ Ogun nílé ogun lóde ogun nílé ogun lájò kò sí bí èèyàn ṣe lè pa gílọ́gílọ́ tó kógun ọmọ jà ni. Èmi rò pé kò sí ohun tó burú nínú kéèyàn níyàwó méjì mẹ́ta tó bá wùyàn ó lè níyàwó púpọ̀ àmọ́ ibi tọ́rọ̀ ayé sú mi sí ni pé ogun ní orogún tí ń padà ń jani lóògùn ogun. Ìyàwó kan ogun méjì. A jẹ́ pé ìyàwó méjì ó di ogun mẹ́rin. Ìyàwó mẹ́ta ogun mẹ́fà ṣángílítì ni. Ó túmọ̀ sí pé béèyàn bá níyàwó mẹ́fà ogun di 12. Ọ̀rọ̀ àwọn àgbàṣẹ́ wáyé mi ni tó sọ wípé ẹ̀yin kú làjogún. Bẹ́ẹ̀ni. Àsìkò ogun lèèyàn ń ṣaàgùn oògùn nítorí ogun amọ́ọ̀dógún àtógún àtóògùn nílá ní lóògùn ogun. Òkú làákàyè ọpọlọ rẹ ò ní jọba. Má bá mi sọ èwo ni ariwo tó fẹ́ máa sọ
ìgbà tí mo sọ pé kó má mú nọ́mbà 3 ó takú ọgbẹ́ nọ́mbà 3 sì kó jẹ kó wọ́n lọ́ọ́ fẹ́ jọ wọ́n lẹ́mọ̀. jọ gbà tí wọ́n wọ̀ ní ẹ̀kọ́ mi ní ìgbà tí wọ́n wọ̀ ní ẹ̀kọ́ nígbà tí mi ò ní ọgọ́ mi ò lọ́wọ́ náà ó fẹ́ kí lọ jalè ní. ó yà wẹ̀rẹ̀ ni ó sì wí lọ gbọ́wọ́ lọ́wọ́ fẹ́ dáwọ́ padà who does that níbo láti ṣe rú ẹ̀. èmi ni mo ya wèrè wọ́n gan wẹ̀ sí ẹ̀rín wẹ̀ sí wíwẹ̀ sí go wẹ̀ sí wíwẹ̀ mi ò ní ọgọ́ kò sí ìkọ̀jọba fẹ́ ṣe ní kò lọ ṣe. gbẹ́rẹ́ sí náà kó gbẹ́rẹ́ orí burúkú lọ sọ̀rọ̀. lọ́jà wà ní ọmọbìnrin yìí o mo ní mo fẹ́ kókó nọ́mbà tí ó takú. kí ló ń ṣe yín àwọn wèrè wo ló ń kígbe Clara màmá ẹ̀ ń sọ. ẹ ra mà nǹkan kí ìsanwó ẹ kí ìsanwó owó orí mi lórí ìdúró ó ń pariwo inú nǹkan mo ń ṣẹgbẹ́ yẹ wá ṣé orí pọ̀ ọmọ yìí lẹ́kọ̀ọ́ nígbà tí mo sọ̀rọ̀ ń sin orí kó dákẹ́ ṣùgbọ́n wọ ọmọ ẹranko ni ẹ bó ṣe ń fa gbogbo ẹbí jẹ́ tó ń forí wọn bára wọn ni ìyá ẹ ló ń kẹ ẹ o èmi ò ní kẹ màá nù ẹ tó ẹ pé. ìtàforí tìtì ń gbé orí ilẹ̀ àpáta jọjọ mọ̀ gbé ọ lọ sí ẹ̀dọ̀ yẹmi yẹn ni kó máa mú ẹ ń kọ̀ máa mú ẹ kẹrẹ ẹ máa pìtẹ́ yẹmi rẹ. àbórí Clara ti ń dàrú ni. ọdún ẹ̀ṣẹ̀ mi ò dàrú. màá nù ẹ bolẹ̀ màmá ẹ ló ń kẹ ẹ olófò síra ẹ lára ṣọlẹ́ mi màá nù ẹ wà fẹ́ kú tí n bá ẹ máa súnmọ́ mi tòótọ́ ṣé wọ́n fẹ́ lù mí ni ṣé ẹ fẹ́ lù mí ni ẹ lè súnmọ́ mi ẹ lè súnmọ́ mi. Ọ̀túnba ẹ wò látàánú tí mo ti wà ń bí báyìí ní mi ti lè jáde ẹ fún mi 300k ẹ ṣe anything mo tún fẹ́ máa lọ sí àwọn security ò jẹ́ kí n jáde what's going on. Listen, ṣé 300,000 yẹn ló wá jọ ẹ lójú ni believe me that's the least of the things to lè rí gbà lọ́wọ́ mi you just calm down okay. ẹ wo mi ò tiẹ̀ fẹ́ owó mọ́ I don't want anything from you bí mo ṣe wà yìí mo fẹ́ máa lọlé like mo fẹ́ máa lọlé. Calm down. Calm down. Don't tell me to calm down. I want to go home. O ti lè lọlé. Why? Ẹ ṣe máa sọ pé mi ti lè lọlé. For what? Kí lẹ ń sọ? Kí lẹ mí? Sit down. Sit. O lè lọ sí anywhere. O dìgbà tí màá ṣe tán pẹ̀lú ẹ. Elédùmarè gbà mí lọ́wọ́ ajúnilọ́wọ́ kí wọ́n kọ́kọ́ sọ pé. I don't need to bother you. When you think about you go tell me you discover. No, this dance kill I love you, but I love you. Aim not do. From here, I'm dancing and you so. You from the Kaja to Bariga to Bariga to Bariga to away. See go be, show me only. Tell my team to buy you. No robuchi to my you. Na rotate. Wait a show me you. Torí Ọlọ́run mẹ́ńdà torí Ọlọ́run ẹgbẹ́ ẹ má bínú. I'm the first manager. Àkọ́kọ́ sọ̀rọ̀ lọ́kọ́ tó sọ. ẹ jọ ṣé ẹni pé mi ò sọ̀rọ̀ látẹ̀kàn. à ń wọ ẹnu. ta lọ́mọ yẹn lè fẹ́ ṣègbéyàwó àbí ẹbí ẹ̀ kan kú kó jẹ́ ru oní pásánálì tẹ́lẹ̀ ìṣe ìsìkìrìbó àbí wèrè ìmọ̀jọ́ ọ̀rọ̀ ní ìsìkìrìbó àwọn ìjọ òṣè mú bí bọ́ọ̀lì kẹ̀kẹ́ akíogun ọjà níbẹ̀ ẹnu àgé. má bu anybody kí ló fẹ́ kọ̀ rẹ ti bẹ́ẹ̀ gbọ́. ibi tá a lọ lọ́la kí ni wọ́n sọ fún yín pé a fẹ́ ṣe mẹ́. ọjọ́ òbí ni. ọjọ́ òbí ẹ pásánálì láà gbé lọ bẹ̀. kò sí nǹkan tí ò wọ bẹ̀ náà a ti kọ́ òbí oríṣiríṣi lè máa bá níbẹ̀ dé a ti kọ́ òbí akọrin àwọn guys àwọn boys tó ń bọ̀ lágbo ẹ understand then àwọn òpèkè yẹn mo ṣe ń bọ̀ lágbo wọn á jò náà. ẹnìkan ò kì í jẹ́ àwọn adé. bẹ́ẹ̀ni. as a manager everybody dey believe pé manager ni mí kò dẹ̀ sí ẹni tó lè gba ipò mi nínú gúrùpù yìí mo ti manage òbé tó ń sọ yìí gàjíbáàsì lọ́dọ̀ èmi ni mo manage ẹ̀ àìmọye àwọn èmi ò ń gbéraga ni náà orí tó máa kọ́ rẹ̀. ẹ̀yin náà ni manager ipò ọ̀kadà bí. mi ò gbọ́njú mọ̀ wọ́n. adégédé nǹkan. agége tó kí làwọn ń tà. wèrè ṣe yín. wèrè ṣe yín náà. ṣé orin tí a lọ kọ níbi bẹ́ẹ̀dẹ̀ lọ́la ní pásánálì olórí ibùkún weight lifter danza new bandi. akérè òkè. ìjọ kan. Bọ́lájí ṣó mọ̀ pé mò ń kìlọ̀ fún ẹ tó gbogbo ìgbà ni mò ń sọ fún ẹ ṣọ́ra ẹ gidi gan o èmi ò fẹ́ gbogbo wàhálà yìí o kí ló dé tábùrú ẹ bá sọ̀rọ̀ wàá wọn tẹ́gbọ́n ẹ bá sọ̀rọ̀ wàá ní kó mórí wá kó bẹ́ ṣé wọ nìkan ni
o mẹ̀gbọ́n o màbúrò o tiẹ̀ ló o lálábàáwí o lólùfísùn o ní tìjú rárá jẹ́ kí orí ẹ pé tó bá máa rí other side mi ṣé mọ̀ pé àjọ mú mi ìlú wa kan náà ni wo tó o bá ṣọ́ra má tí ẹ lọ sọ́dọ̀ ìyá ẹ nítorí gbogbo ìwà ìyá ẹ pátápátá ló ti mú kí ló ń ṣe ẹ gan. bọ̀dá di kí ni tìyá mi inú ọ̀rọ̀ ìbáyìí kí wọ́n ní tìyá mi inú ọ̀rọ̀ ìbáyìí ẹ má máa sọ̀rọ̀ ìyá mi má máa sọ̀rọ̀ kò sọ̀rọ̀ ìyá mi inú kan tá à ń sọ yìí dà o. èmi mò ń sọ̀rọ̀ ló ń pariwo mọ́ mi bẹ́ẹ̀ ṣé mi ló ń pariwo mọ́ bẹ́ẹ̀. ẹ sì yọkọ ọkẹ kí yẹ ká yẹmí inú ẹ bẹ kí yẹ ṣe ti yẹmí inú ẹ bẹ ẹ̀ẹ́dẹ̀ mi ẹ̀ bá jà. wẹ̀rẹ̀ sí ṣé dáàdì ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ṣé kan rọlù ẹ ni. wèrè wo ló sọ̀rọ̀ nù. èmi wèrè. sista mi. gbọ́dọ̀ sọ̀n. ètò máa ní sùúrù. èmi ní Bọ́lájí pé ń wèrè. ìwọ mi rẹ mi ò sínú ìwọ lọ́tò ayé mi kú àṣẹ bí bá tó kó fẹ́ ṣe kó fẹ́ gbé mi ṣe. mo rí kó sọ̀rọ̀. ayé mi ò sọ̀rọ̀ kí gbá ẹ lójú wọ́n bí ẹni tó bẹ̀. bí ẹ dá tẹ wá bá sí bẹ́ẹ̀ mo jẹ́ tèmi fọ mẹ́rẹ̀ẹ́jà. ìwọ filẹ̀. ó kú ayẹ́tì dáàbì ọmọ sì pẹ̀lú sọ̀rọ̀ mo ní kò sọ̀rọ̀ kí gbé gbàjú fún ẹ tí ò bá jẹ́ dáàdì tó wà níbẹ̀ lẹ́nìí ikọ̀ tí ì bá fojú ẹ̀ rí má wọ̀ rí àtúnwá lọ̀rọ̀ ẹ̀. Bọ́lájí. kábà mi tó kú tó mi mọ̀rọ̀ òṣì yìí ní tó jáde ní. àwọn di dandan ṣáá jèrè wá ẹ wo dáàdì o jẹ pé mo dá sọ̀rọ̀ báyìí mo tẹ́ náà. má bínú. ẹ mọ mọ́tẹ́ bí onímọ̀ fòfò ni ìjà àfilẹ̀ tó bá yá olóhà kò sí inú. èmi ti ń lọ ní ọkọ tèmi o. ó dá ọmọ ó ṣe ó ṣe ó dá. kókó ní kó ní sùúrù kó rọjú olóhà gbé olékè rẹ̀. ó jáde ó dìde wájú mi ó dàbọ̀ ó ṣe ó ṣe. ṣé kí n wá sí yìí. mo gbọ́ yes mo fẹ́ fẹ́ ní nǹkan pọ̀. ojú sọ ni mo rí mú mi. gbogbo iṣẹ́ tí mo bá ṣe bàbá fàlùbáríkà sí tí bá ń lù kó máa dún tí bá kọ́ kó máa dùn létí ọmọ aráyé má kọ́ di àìmọ́ṣe sọ̀rọ̀. baby lẹ́wọ̀n mi látẹ̀kọ̀ okay please pick any one of your choice tó wú ẹ̀ kí n wọ̀ fún ṣọ́ọ̀rì lọ́la jọ. Okay. Oh, ṣe wọ ilé, this is nice. Baby, ilé ìkẹ́. Ẹ mọ̀ rẹ̀ pé lè ló máa mú ní yẹ́lò yìí. Can you imagine? Jọ kí ló pè mí pé kí n dá sọ̀rọ̀ ẹ̀ fúngbà tó ti mọ̀ pé yẹ́lò yẹn òun ló wù ẹ́ látọkùn ẹ láti wọ̀. Kí ló tó ń stress mi? Obìnrin. Bọ̀ ṣé ìwọ fúnra ẹ̀ ò rántí aṣọ yìí ni? Kí ló ṣe? Aṣọ yìí mo wọ̀ lọ fún láṣọ gbà ẹ̀ náà. Ó rántí ni. Tí mo ní mo kọrin for like 3 hours. Like 3 hours. Tí o sẹ́ni bọ̀dì tó nà mí nínú ọkàn. In fact, bí bad luck ló jẹ́ fún mi. Ìmọ̀ bó ṣì wà ní ẹrù mi. Oh, that's true. Ṣé o dẹ̀ mi ò rántí ṣá? No. Yeah, you're actually right about that. Kò yẹ kó wọ aṣọ yìí. Kò yẹ kó wọ. Honestly speaking, then baby, ṣe rúmẹ̀ tí máa ń perform lọ́wọ́ ẹ̀rọ gan. Tí o gbólẹ̀ tí wà okay tó ti ń mí understand. N fẹ́ kó gorí stage wa. Wọ́n ti gorí stage yẹn catwalk orí ìdí yẹn understand náà. Bá ṣe gbé dín yẹn kọ́ kọ́ máa wẹ̀. Oh, máa gbọ́ mi náà. Tó bá ṣe ń rèdí yẹn kọ́ understand tó bá gorí stage tó bá bá mi jó. Káwọn èèyàn lè rí i pé ibi tí mo ń náwó sí nìyẹn understand. Bàbá oní nǹkan take it easy kí ló ṣẹlẹ̀? Ó ṣe kúkú mú pósítà kó lẹ̀ mọ́ mi wájú orí kó lè mọ̀ pé ibi tó ń run owó sí lélẹ̀ kí ló dé? Olólùfẹ́ mi, aláyànfẹ́ mi, ẹni tí ọkàn mi fẹ́, máa dìyà bí mo bá ṣe ọ́, pé mi kò sọ fún mi, torí sẹ́mi bí ọlọ́gùn ọ̀rẹ́ o, jọ̀wọ́ dáríjì mi. Orí mi dẹ̀ ń wú. I love you so much. I love you ọmọlé too. lóṣù ìgà ò bá ń bẹ̀ lọ́mọ rẹ̀ ó máa jẹ́.
àfihàn mọ̀lẹ́ lọ́jọ́. tó bẹ́ẹ̀ ọtí báyìí sí ẹ̀ nọ́mbà wà àwọn ẹ̀sẹ̀ sún alábí team Lagos o alẹ̀ aláwọ̀ màkà nọ́mbà mi lórí o ọlọ́run mo lè pè lórí. yéè bàbá o ọtún bàbá ńlá ẹ̀mú bọ̀ ní ìsìnkú bàbá pàṣẹ ní ìsìnkú bọ̀ welcome sir. Hey guys. Manager, Atọ́lágbé. Àlàyé. Kí ló ṣẹlẹ̀ náà? Ọ̀gbẹ́ni, mo rò pé ó yáwé. Yáwé ni, wọ́n á ti bí ṣe ẹ̀ o. Wá ọ̀gbẹ́ni wá. Ṣé kò tí mo sọ lélẹ́yìí o? Bébì ṣó ti yá ni. Gbà tí mo sọ manager Wàsíù, ayé mi ò rí báyìí. Ó máa láti ní sùúrù. Mo fẹ́ kó dìgbà tèmi bá ń perform lọ́wọ́ kí wò tó wọlé ni. But kí ló dé tó ń fi rẹ̀ ṣe wàhálà tó kàn ń lọ tó ń sáré lọ tó ń sáré bọ̀? Kí ni iṣẹ́ manager ẹ̀? Kí ni tààrẹ̀ ìbalẹ̀ tààrẹ̀ ń gbọ̀n? Ìyá Tọ́lágbé. Yes now. Ó wọlé bí manager gidi ni. Eléyìí ti wà ókè tó ti yóò yìí. This is my life. Jẹ́ kí n ṣe fúnra mi. But baby wo ó ti sú mi o ẹsẹ̀ ti ń ro èmi. I'm tired of standing here kí n tẹ̀lé wọlé. Kájọ wọ hold on now let me. Ọ̀gbẹ́ni ọkọ̀ ń lọ ń bọ̀ bí ìyáálé àyàn kí ni problem. Mo ń bọ̀ náà jẹ́ títà ìlọ́wọ́ nǹkan tó ṣẹlẹ̀. Wọ́n pa àwọn ọmọ ìtìrẹ̀ ẹ̀rọ síbí wọ́n fẹ́. A ní mo ń bọ̀. I'm frustrated. Hey boys, anything. Ẹnu omi lẹ́nu pàpọ̀ ẹja lọ. Ẹ wọlé jọ. Ẹ̀ẹ́dẹ̀ dúró ṣe máa ń fi èmi nìkan lẹ́sìn mi báyìí ni. Go inside. Go and start playing. Mo ṣiṣẹ́ fún barista. Mo ṣiṣẹ́ fún kọ́lìtì. Go and start playing. But ẹ bá mi pàtẹ́wọ́ fẹ́ni tó ṣẹ̀ṣẹ̀ kọrin tán sí yìí ẹ bá mi pàtẹ́wọ́ fún ṣé mi ò sọ fún imọ̀ ní nǹkan òpè nǹkan àánú lónìí aláàárẹ̀ òjàgbà ẹ wọ́n bí ìyá ní àwọn olórin jàǹkàn àwọn òṣèré jàǹkàn tó jẹ́ wípé ó máa jẹ́ kí gbogbo ẹ̀ yóò tọ̀ mí ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. mi ò kò tí ì kàn yìí. ọmọ àpè yẹn máa wọ̀ rí ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn náà. Bí mo ṣe ń sọ lọ a ní oríṣiríṣi àwọn olórin. Ẹ̀lú ọ̀rẹ́ mo máa kí ẹ̀ka máa tẹ̀lé wà ní nǹkan kẹ́kọ̀ọ́ bá máa kí ẹ̀ka máa tẹ̀lé. Kó make sense lónìí. Ṣé mi wá ti dárùn lé ní báyìí? Àfájì ń lọ. Ṣé àfájì ń lọ? Bọ́ọ̀ kò jẹ́ pé mo fẹ́ sáré mú kan ní mọ́tò. Yeah. No time. Hello? I'm sorry, sir. No, don't be sorry. Kí ló ń ṣe níta níbí báyìí? Actually, mo ń dúró dè nìkan níbí báyìí ni, sir. Ò ń dúró déyàn? Yes, sir. O ò lè wọlé lọ bá ní? No, ó ní pé kí n ní sùúrù pé tó bá tó time ó máa ní kí n wọlé. Ó dẹ̀ fi ẹ sílẹ̀ kó máa fara ti mọ́tò. You know what? Wọlé kó jókòó. Really? Oh, thank you, sir. You're too beautiful to be hanging outside. Thank you, sir. Sit. Ọmọ tó bá lọ ń dúró síbẹ̀ yẹn bẹ́ẹ̀ táwọn èèyàn bá rí ẹ, they will have some kind of misconception. Wọ́n lè rí pé call girl ni ẹ. And I think you're more decent than that. So just take your time, alright? Okay, sir. Ìgbà tó bá dé, I'm coming, eh? It's okay, sir. Thank you, sir. Oh, sorry. What's the name? Rachel, sir. Oh, I'm Otumba, okay? Nice to meet you. So just feel free. Thank you, I'll sir. be back, eh? Thank you. Area. Gbogbo ẹni tó lówó ṣọlọ́run ló fún un lówó. Oyè wa ń bẹ̀ ọ̀yà.
Bọ̀ kí ló dé tí Gbọ́láhàn ò gbé call mi? Kí ló dé tí Gbọ́láhàn ignore call mi? Ó dẹ̀ ń gbọ́ tó dẹ̀ ń ring kò dẹ̀ gbé. Kí ló ń ṣe bọ́ọ̀lù náà? Kí ló tó ń pọ̀ ń bẹ́ káàkiri náà? Ṣé ìṣòro náà báwo ṣe ń ṣe báyìí? Ó tẹ pítì ẹ̀ díẹ̀. Ìjọba pítì rẹ̀ nìkan máa gbà tí kò mọ̀ kàn ṣe kó dẹ̀ kú wọn bẹ̀kẹ́ lómi ìbò ló ti kó ló ti kó yìí. Káwọn tẹ̀lé kó náà kọ̀rọ̀ yóò tẹ pítì ẹ̀. Ó kúrò ẹ̀yàn gan-an ní ọ̀rẹ́ ìbòsùn àti ìṣọ̀lọ́ ẹ pẹ̀lẹ́. Mo ìgbé tí mo tẹ̀lé wá sí kílọ̀bù ní ọ̀láìkẹ́ rárá. Àwọn bàbá ń ṣeré ó yẹ kẹ́lẹ́kẹ́ kó máa gbẹ́. Tọ́lọ́run bá ti pè ta ẹ̀dá kí lolúwa ẹ̀ tún bínú sí. Wọ́n bẹ̀ fà mí lépe kí n tú kẹ̀lẹ́bẹ̀ jáde Ọlọ́run ò jẹ́. Èrò wọn lórí mi ti já sófo. Wọ́n relé aláwọ̀ wọ́n relé oníṣègùn. Ọlọ́run ò jẹ́ o. Èrò wọn lórí mi ti já sófo. Ọlọ́run ò jẹ́ o. Ìpìlẹ̀ tí Jésù fi lélẹ̀ lèyí. Aláàbò àgùntàn ẹ̀rọ àṣírí bí oyè kúrò níbẹ̀. Àwọn olùkọ́jú dání jọ lórí ti dànù. Kó máa ṣe bá ogun tiẹ̀ láyé. Bẹ́ẹ̀ni Ẹlẹ́dùmarè kó jẹ́ ká borí ogun ayé òye. Àmì o etí méjì o. Gbogbo iṣẹ́ tí mo bá ṣe bàbá fàlùbáríkà sí. Gbogbo iṣẹ́ tí mo bá ṣe bàbá fàlùbáríkà sí. Tí bá ń lù kó máa dún. Tí bá kọ́ kó máa dùn létí ọmọ aráyé. Má kọ̀dí àìmọ́ṣe sọ̀rọ̀ mi ò wá ọba ọlọ́lá. Wọ́n ní kí wúrà tó dán ó ti lànà kọjá o. Má máa jẹ́ kí wálé lásán. Ọ̀gá o, ògbélé rubbish ni o, mo ti táyà. Gbọ́láhàn. Bó ṣe yẹ kó rí bẹ́ẹ̀ ni, ṣé yẹ kó rí bẹ́ẹ̀ ni, fádì mi nìyẹn náà. Gbọ́láhàn. Ṣé yẹ kó rí bẹ́ẹ̀ ni. Bó ṣe wà yìí, jẹ́ kí jẹ́sìn kankan wá, lọ́ máa gbé ní Ọjọ́ta tàbí Ìmọ̀ta. Ògùn rubbish ni o lè ta. Rọ́bà sí mi lẹ̀. Ṣé o ti èmi láyà? Gbọ́láhàn o ti èmi láyà. O kàn mẹ́ẹ̀sì mi ni o. Mi ò rí eléyìí rí o. Àtọ́lá gbé girlfriend mi kọ́. Girlfriend yẹ. Wọ́n gbé ní girlfriend mi kọ́ tí mo fi tiẹ̀ lóye náà. Ó wà ní kọ́kọ́, ó lọ gba kọ́tún, ó wà kọ́kọ́. Má ṣe fún mi jáde rubbish ni mo wọlé náà. Wo Gbọ́láhàn wú òpó náà yìí, ó wà lábẹ́. Má ṣe lé fún mi náà, òfò méjì ò lè bá mi kọ́ girlfriend mi kọ́ náà. Òfò mẹ́rin ti bá ẹ already. Àwa ṣe sọ̀rọ̀ àríṣe wá, a máa sanwó ọmọ nílùú yìí o. Sọ̀rọ̀ fún ìyàwó rẹ̀. Atọ́lá tó má ṣe lé fún mi, ẹ̀yin gẹ́gẹ́ jọ náà. A máa sanwó ọmọ nílùú yìí o. Ọ̀tún obìnrin ló yẹ ká tún máa sọ́ọ̀sì ni. Tẹ́wọ̀ rẹ̀ ni ẹni. Wọ́n máa ṣe é fún mi. Báwo la ìfẹ́ sanwó àwọn bọ́ìsì tó sọ̀rọ̀ obìnrin? Wọ́n sẹ́mi ní gbowó sí mi lónìí ni. Gbogbo iṣẹ́ tí mo bá ṣe bàbá fàlùbáríkà sí. Tí bá ń lù kó máa dún. Tí bá ń kọ́ kó máa dùn létí ọmọ aráyé. Má kọ̀dí àìmọ́ṣe sọ̀rọ̀ mi ò wá ọba ọlọ́lá. Wọ́n ní kí wúrà tó dán ó ti lànà kọjá o. Máma kẹ́mi wálé ayé asán. Báyìí dálé. Báwo? Ojú òní tí orí yín wà bẹ́ẹ̀. The honourable. The honourable. Mo mọ̀ èmi náà máa ń gbádùn yín. Èèyàn tó bá ń gbádùn mi ń gbádùn ẹ̀. Ẹ̀dẹ̀ sì máa ń ẹ̀bù wa o. Ọlọ́run rẹ̀ ṣe rábà. Kí ló ṣe é? Nǹkan ṣe wá.
Bí kíni? Màámi, òjò pé eégún níta Ọlọ́run ọ̀títà ò dáa. Ṣóòtà lọ lẹ́yìn Ọlọ́run 0 ni +0 +0 +0 again. Kò pẹ́ ta dé nǹkan ò dáa rárá. Mi ìmọ̀ kan tó ṣe wọ̀ bọ́ yìí o. Adé ṣó ṣe fẹ́ gbọ́ ewúrẹ́ kọrin, ẹṣin kọrin, òkété kọrin, ẹ̀fọ́ kọrin. Ó dẹ̀ ṣe fẹ́ gbọ́ tòlótòló kọrin ń bẹ̀. Ó dẹ̀ dórí akáyìn ẹ̀gbọ́n onírùngbọ̀n. Ó tán làkàrà bá dégun o. Wọ́n kọ́ sáré kìtàkìtà nígbà tó kú bíi 10 minutes ló fẹ́ lọ sí toilet. Má lọ toilet ẹ tó wọ́n fẹ́ kọ́ ni òun lọ toilet. Ó lọ ó tún padà wá ó ló fẹ́ lọ jẹ. Mo ṣáà ti mọ̀ pé ìdí ni nǹkan yẹn. Later from there ó dẹ̀ àmúlẹ̀ tún jagun yẹn mo ṣe kó gbádìjà lè mi o. Mo lè fi ṣe ẹ̀bá yé mi jẹun mo lè fi sọ fún ẹ o. Ọ̀dọ̀ ọ̀rẹ́bù ẹ̀ má bínú. Ká dẹ̀ bọ́ sí stage bí jẹ́ ń ṣe kú nìyẹn. Wọ́n fokùn jẹ́ǹtì ló bá já epo inú ẹ̀ tún gbẹ ó dá lẹ́sẹ̀kẹsẹ̀ iná kan ṣẹ́jú lókè ni wọ́n ní kẹ́nìbọ̀dì bọ́ọ̀dà ní hall pàápàá tó rí wọ́n ti close everything ó tán gbogbo àwọn tó wà àti make up everything 0 ni kékeré tiẹ̀ tún nìyẹn mo console yẹn as manager because mo mọṣẹ́ mi ọmọ tó tún wá gbé wa ó ti ń toast ọmọ yìí láti bí 6 months kò tí ì ságí ọmọ yẹn lọ́gbẹ́ kò tí ì tògùn rẹ̀ lọ́fà kò tí ẹ̀ tí ì mú fìdí bọ́ọ̀tù kankan rárá bí tó ti wà ń bẹ̀ takọ̀ wà ń bẹ̀ yà kò ní bàbá aláyé kan bí tí ń yà sáwọn ọ̀nàrẹ́bù bí tí ń báyìí wọ́n kàn jẹ àgbà ni bàbá ọmọ gbọ́ ọmọ yẹn lọ gbé òun ló fẹ́ ké kú fún o tí ẹ yé mi o Ọlọ́run èmi. Ó yẹ máa da jù báyìí lọ. Bébí náà sọ fún un kó ètè da àsìsítà mi. Mo mọ nǹkan tó ń ṣẹlẹ̀ mo mọ bí tí o fa ìtì wá Ọlọ́run á dẹ̀ fojú àṣebí hàn láìpẹ́ láìpẹ́. Wèrè wọn ló ń pariwo kí ló dé kéèyàn gbọ́rọ̀. Wèrè báwo kí lẹ́yìn sọ́sẹ́ ẹ̀ láwọn èèyàn tó jókòó yàn dáadáa tó dúró ní. Àlejò dà. Ọlájí. Sáwọn náírà sí 1000. Ọlájí. Kéèjì ẹ bí ọlá. Mo rí mi lógo dúró. Mo rọ́kọ̀ mi lógo dúró. Bíọ́lá sọ pé àwọn òbèrè wo ló ń sọ̀rọ̀ yẹn ṣó wa ókè ayé mi náà máa tọ́ Bíọ́lá wèdè sínú èso pé Bíọ́lá. Òkè sínú ojú ẹ̀dá fọ́ mi wẹ́ pa ẹ̀wọ̀. Wọ́n pè mọ́ kọ́. Wẹ́ pa ẹ̀wọ̀. Ẹ̀yìn fẹ́ kọ ẹ̀wọ̀ mọ́. Padà kúrẹ́. Múdà padà kúrẹ́. Ní múdà padà kúrẹ́. Ẹ wo ibi mú bá ń sọ̀rọ̀ náà. Ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bá mi. Ẹ máa ní sùúrù náà. Tẹ bá ń bínú tẹ bá rí àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn. Tó bá ń sọ fún yàn pé kéèyàn dákẹ́ kéèyàn ní sùúrù èèyàn máa ń fún wọn lápọ̀nlé tiwọn ni. Ẹ dẹ̀ ní sùúrù náà. Wo kókó fún wọn lọ́rẹ́bù náà. Wo jẹjọ́ mo gbà náà ń jẹ́ mi máa gbòdì sí ọkọ mi. Sísá mi. Bíọ́lá sọ̀rọ̀ tó ẹjọ́ ẹ̀. Ọ̀nà àpẹ̀ wẹ̀. Ògúnlẹ̀dì àpẹ̀ wẹ̀. Ọ̀gbọ̀dẹ̀ bá sọ sọ̀rọ̀ yóò bẹ̀rẹ̀ ìjọ bá sọ̀rọ̀. Ògúnlẹ̀dì ẹ̀sùn wá ṣe ẹ̀sùn mẹ́ta sí ẹ̀fẹ̀dá. Wọ́n kẹ́lẹ́ mo bá ṣàdúrà. Ògúnlẹ̀dì wá sí ibi kí ló dé náà. wá dúró sí ẹ. mo fẹ́ pàbí ọ̀la ní ọ̀la ṣe kùtù pẹ́. aláàbò bẹ̀rẹ̀ lọ́wọ́ èmi ní ká tó bá èmi náà sẹ́ mi ní gbà ní sùúrù. Àsùnkùn sórí òfìkún pamọ́ ni. Àsùnkùn sórí òfìkún pamọ́ ni. Bí kò bá wà níkùn wá wà ní kẹ̀lẹ̀bẹ̀ o. Àṣepamọ́ ló wà kò sáṣe gbé bò àyè. Ẹ jẹ́ káwọn ṣe dáadáa torí ọjọ́ ọ̀la wọn mọ́. Bọ̀ kí ló ṣẹlẹ̀ kí ló dé tí mi ò rí yín láti jẹta? Ẹ kàn fi mí síbí báyìí ẹ̀dẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn. Tẹ́ bá tẹ̀ tó fẹ́ gba hòtẹ́ẹ̀lì fún mi ẹ gba hòtẹ́ẹ̀lì tí mo ti máa ra àwọn èèyàn ẹ dáfẹ́ mi nìkan lẹ́sìn Charlotte mo wá ń ṣe yóró nulẹ̀. But at least one take care. Mi ò complain pé wọn take care mi But o lè expect me kí n gba ibi tí ó wà befitting now. You should understand something of my status náà ni màá gbà fún ẹ. Mo fẹ́ kó wà alright. Nísìnyí tẹ̀lé sí yọjú sí ẹ tí n ti rí pé ó wà lálàáfíà it's alright. Okay. That's nice. Ẹ ṣe bẹ́ẹ̀ tẹ̀sí wá kí mi ń sìn. Ẹ wá jókòó náà. No. Mo ń sáré lọ síbi kan bọ̀ mo kàn ní kí n yọjú sí ẹ, and see how you're faring. Ẹ jọ̀ọ́ má bínú ṣé nǹkan kan ṣe mí ni. Kọ́kàn ṣe é náà. But as ọkùnrin ẹ kàn lè fi mí lẹ̀ síbi báyẹ̀ tí ẹ yọjú àbí ó nìkan tẹ́ fẹ́ bá mi sọ tẹ́ ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ ni. Èmi Ọ̀túnba mo fẹ́ sọ nǹkan fún mi ni mo wà ní mo fi ṣe máa sọ ìwọ fọkàn ìbalẹ̀ just stay here, okay. N ṣe pé bóyá ẹ like me or something. No, tí n bá like ẹ mo ní mo wá sí rubí yìí now. Come on kàn máa ṣayé ẹ at least owó wà lọ́wọ́ ẹ. And àwọn people there attend to gbogbo need ẹ. Yes. It's okay. No problem since the pé fẹ́ jáde bí akémi náà sáré gbé bag mi kí n jáde. No ewo ò lè lọ síbi kankan you just have to be here. Pété báwo. Stay here and have fun. I mean that's the essence of why it feels to be. Have fun. Pété báwo mi ò lè lọ anywhere mi ò understand kí lè ń try láti sọ.
mo kàn pé kẹ́ tó dé padà ń tì mí gan àti padà dé kí n kàn sáré jáde ní mi. lọ síbi kankan, you have to be here. I have to be where? Here. Meaning? Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ṣé house arrest ni mo wà ní? Báwo lè ń bá mi sọ̀rọ̀ pé I have to be here? Kò yé mi, mi understand. As what? Ṣé ẹ̀yin ni dáàdì mi ní tẹ́sí pé mi ò lè jáde? Ṣé bẹ́yìn fúnra yín sọ pé ẹ̀yin jáde ń sìn? Ẹ dẹ̀ máa padà wá létà kẹ́ tó dé mo ti máa padà dé. Mi ò lẹ́bẹ̀ẹ́ ṣe náà. Ṣé house arrest ni wọ́n wà? Wo? Ó kéré nú àwọn tó ń sọ̀rọ̀ house arrest. Ọkùnrin gan mo ti tì wọ́n mọ́ house arrest tí kankan ò ti bẹ̀ jáde. Ká máa sọ mélòó rú ẹ. Mélòó rú àwọn ta ni? Ṣé mélòó lórúkọ mi ni? Kí lẹ mean? Ṣé mélòó lórúkọ mi? Ẹ wò tí màá wọ̀ yẹ kí n máa lọ sílé bàbá mi o. Tó wá kí torí gbogbo nǹkan tẹ́ fún mi ní ẹ̀yẹ́ kí n dá padà fún yín. Èmi ò fẹ́ wàhálà o, kí ló dé? Ẹ ṣe máa tì mí mọ́lé. Èmi nìkan máa dá wà bẹ̀rẹ̀ ẹ̀yìn lọ ẹ̀yìn. Mi ò fẹ́ o. Kí ni gbogbo yẹn? Sit down there. Sit. Kí ló dé tó jẹ́ wípé ẹjọ́ lẹ́nu wàhálà lọ́la ìjọ̀gbọ̀n lọ́túnra? Kí ló dé tó fi ní lọ́kàn balẹ̀? O ò dẹ̀rù wípé ijọ́ kan máa jọkọ̀ tí wọn náà máa dàgbà pẹ̀lú ọkọ lọ. Tó máa délé ọkọ ẹ tó máa bẹ̀rẹ̀ sí í ṣàbíamọ́, tó máa dé sèjì tó ọmọ ẹ máa ga tẹ̀ lọ́rùn. Tó rán aṣọ gbàdúrà pé kọ́ ọmọ máa fún ẹ nísìnyí ni. Kí ló dé tó jẹ́ wípé mo gbà àtọ́jọ́ tí mo ti kọ́ bàbá ẹ̀ tí mo ti gbẹ́sẹ̀ nínú ilé yẹn? Ìwọ yìí gan-an, ìwọ yìí nìkan ló máa ń mú mi, ló máa ń ṣokùnfà tí mo fi máa padà, tó yẹ wípé máa jókòó báyìí, máa tọ́sẹ̀ ìjọ ni. Kí ló dúbìnrin nìyẹn? Ó dẹ̀ mú àpògùn kò sórọ̀ kò sókọ́. Ó dẹ̀ yóògùn jà. Bọ́lájí yóògùn jà fi jọ̀gbọ́n lẹ̀, kí ló ti wà láàárọ̀ ẹ̀ lọ́rùn? Kí ló dé? Ṣé ìdílé tí nìkan lẹ jẹ́ ọmọ ìlú yẹn ni tó ṣe jẹ́ wípé omi ìlú bàbá ẹ̀ yẹn ó máa ń ru fún wàhálà ṣáá lọ́kàn ẹ̀ ní gbogbo gbà ni? Mọ́mì ṣe torí ọ̀rọ̀ nílé yẹn ní ṣe pọ̀. Kò tó torí o. Mọ́mì kò tó torí rárá, tó bá jẹ́ torí ọ̀rọ̀ nílé yẹn kò tó torí mọ́mì mò ń torí ọjà yín jà, ọjà níta ló ń jà lẹ́kùn léhùn. Mọ̀ púpọ̀ kan tí mo ṣe yín ni mò ń ṣe fún ṣá. Ìjọba wo ló ṣe jẹ́ pé torí ọjà mi ló ṣe ń jà ọjà yìí? Mọ́mì ẹ wò. Torí mi ò rán ẹ níṣẹ́. Ayé o. Mọ́mì ẹ wò ẹ̀yin gan ẹtẹ̀ jẹ́ ká ti bi pẹlẹbẹ ká mọ́lẹ̀ jẹ. Ẹ wo gbogbo ọjà tó ń jà. Àti pé gan ṣe bí ẹ̀yin lẹ róko lóko kún. Tẹ́ ẹ lọ gbin ẹ̀pà sí. Abẹ́ẹ̀rí ilé bàbá mi nílé olórogún, tẹ́ ẹ lọ bí mi síbẹ̀, tẹ́ ẹ fi mí sílẹ̀ síbẹ̀, tẹ́ ẹ bá ti yín lọ. Sórí ẹ̀ ò tẹ̀ wá pé mo rárá ni. Kí ni mo bá ẹ sọ, kí ni èsì tó fi fún mi? Ìwé mímọ́ méjèèjì wo ló sọ fún wa wípé èèwọ̀ wà níbẹ̀? O ní mo tún wá fi ẹ́ sílẹ̀ mo lọ, mo ní mi ṣe nílọ nígbà tí ò sálàáfíà fún mi níbẹ̀. Ṣòótọ́. Ṣé wọn tí wọ́n á fi síbẹ̀, ṣé mo ní kó máa ní wọ́n lára ni? Torí awítọ́sìn, o ní òun torí ọjà mi jà. Kí ọjà bọ́ọ̀lù ṣiṣẹ́ pé torí ọjà mi ló ṣe. Mọ́mì ṣe inú ilé yẹn ṣé ó ti wá tutù ni? Inú ilé tó gbóná tẹ̀ torí ẹ̀ kúrò mbẹ̀, ṣé ìwà tí Bíọ́lá wù ṣé ìwà yẹn dà? Mọ́mì ìwọ ló jẹ́ kí sinmi wà nínú ilé yẹn, ìwọ ló ń dà láfíà nínú ilé, ìwọ ló ń dà láàmú. Mọ́mì tó bá jẹ́ mi wọn ò lè nísinmi. Nínú ilé yẹn wọn ò lè nísinmi. Màá fi Bíọ́lá làkàlàkà, màá fi ojú Bíọ́lá, màá fi hàn èèmọ̀. Mọ́mì tó bá jẹ́ torí ìyẹn ni nínú ilé bàbá mi yẹn wọn ò lè ní ìsinmi. Láìláì kò jọ. Bọ́lájí o, ṣàlàyé fún mi gangan ní pàtó kí ló fẹ́ gbà nínú wàhálà, kí ló fẹ́ gbà nínú sùúrùtù gan, kí ló dé gan. Mọ́mì tó bá ya nǹkan tí mo fẹ́ gbà ń bẹ́ẹ̀ máa mọ̀, tẹ́ ẹ bá pè mí ní 100 times. Nítorí ọ̀rọ̀ yìí ó máa lé sí ni o, kò lè rẹ̀ rárá, ó máa lé sí ni mọ́mì. Bọ́lájí mo dáràn kàkà kẹ́wé àgbọn ẹ̀rọ ó ṣe ló tún pele sí i wọ́n fi adébídémi lórí oṣù tí wọ́n sílẹ̀ ọ̀gá tó gé mi ò fẹ́ wàhálà o àbí kí ni ìṣòro ẹ̀kọ́ fàdébídémi lọ́rọ̀ jẹ́ kí ní sinmi o tó bá fẹ́ kọ́ mọ́ fún ẹ ní sinmi Bọ́lájí mo ṣe lọ́rọ̀ jẹ́ kí ní sinmi o. Kí ló dé ọmọ ìlú yìí yẹn ṣá ó ṣàṣàyàn gbogbo yín bó ṣe ń ṣe ni. Àbí ṣé mi ti wá rógun báyìí tó ẹgbẹ́ mi. Láyé mi bá ti múra ìjà dání o.
ti múra ìjà dání. èèyàn ò kí ń pẹ́ lọ́rùn kó má ṣe bá ogun tiẹ̀ láyé. bẹ́ẹ̀ni Elédùmarè kó jẹ́ ká borí ogun ayé òye. àmì o etí méjì o. gbogbo iṣẹ́ tí mo bá ṣe bàbá fàlùbáríkà sí. gbogbo iṣẹ́ tí mo bá ṣe bàbá fàlùbáríkà sí. ẹ̀dùn ẹ má bínú ìgbà kan gùn yín ni ọmọ padà jókòó síbi tí a sì mọ̀ pé ìyáṣà ń bẹ lẹ́nìí ẹ tó wá dé náà ẹ wá lọ tora yín jọ ẹ̀wọ̀n kí ni gbẹ́nu yín tani ta ló ń gbé mi. ẹ wá ìta padà bàbá ẹ wá akin ògùn àbí kí lọ porúkọ yín yẹn náà ẹ wo bí àwa wá ṣeré lónìí o ẹ ṣáà ti rí ojú ajá ń ṣẹ̀jẹ̀ kó máa pọ̀ létí o ti yé yín. ìyàwó ṣẹ̀kẹ̀rẹ̀ ìyàwó ṣẹ̀kẹ̀rẹ̀. òótọ́ ló sọ jàre àwọn wàbí wá ṣeré jàre. ìwọ máníjà ní tọrọ ya kúnlẹ̀ síbẹ̀ mu. kí ọmọ tó ń gbérin fẹ́mi kúnlẹ̀. dó fún wọ ṣé wọn ló gbé nǹkan tí wọn ní. wá. ọwọ́ fìyà jẹ wọn máníjà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ọ́ máníjà báyìí tó jẹ́ jẹ́nẹ́rà gangan làwọn kúnlẹ̀ síbẹ̀ yẹn mo ti ń bọ̀ sọ́wọ́. ṣó mọ̀ pé ìsọ̀rọ̀ ní gbèsè ìsúnkúnsí ní gbèsè gangan fine ó ti di máníjà òun ríran àsìkò iṣẹ́ ẹ ti bẹ̀rẹ̀ tó ṣeré mi ṣé ò rí múra mi pé ọ̀gá eléré ló ń bá ẹ sọ̀rọ̀ èmi fújì yọjú ràn. tẹ́bá bẹ́ẹ̀ àgbọn àlejò táwọn máa ń kan wá à ń bínú sára àárín ìdọ̀kan jẹ à ń páyà gan ara ń kan wá gan. níwọ ara ń kan ẹ̀wọ ó kan wá gan. kò sí lọ́wọ́ yìí tẹ́lẹ̀ dẹ́wọ̀ lẹ́yìn ìbàṣọ tẹ́lẹ̀ sí lẹ́yìn Saheed ṣé wọ́n bí wọ́n rin kí wọ́n sọ́dún tó sọ́hun lẹ́gbọ̀n òjìǹdó àbọ̀dọ̀ epo àkàrà èmi yahoo ṣẹ̀kẹ̀rẹ̀ Akin máa ní sùúrù pẹ̀lú àwọn bíbí wọ̀nyí náà. ọmọ sọ̀rọ̀ bíi tí bá ti rí ẹ̀ lò bọ́ọ̀bà tẹ̀ ní sájà ṣé òtún ní power bank tó ní máa fi tàjà rẹ̀ ni àwọn ọmọ kékèké yìí àbúrò ẹ̀ ṣe wọ́n. bàbá ẹ kọ́ lórí bàtà tẹ́wọ́ kò sáìsì jáde àkóso yìí náà. kò ní dá fún bàtà tí bá bẹ́ẹ̀ wọ̀ kò ní sáìsì ẹ̀ wọ́n fẹsẹ̀ kọ́ wáyẹ̀ ìwọ lórí ibú ọmọ yìí ká kúlù fún ọ. ẹjọ chief kọ́nà kí ló ṣẹlẹ̀. chief kọ́nà ọ̀dà ṣẹlẹ̀ ṣe ń gọ́ mójú ni. ẹ̀hún tẹ́ kọ́ọ̀rùn yìí náà ni láì ṣe pé jáde ọmọ. àdámi pé ojú yẹn ṣì ń dùn. inú ta ló pa sífù bí ẹ ti múra ni. fà ó máa ń múra máa ń jọra wọn bèbí lè jọ èèyàn gbà mí bọ́ ẹ wá gbọ́ bèbí tèmi gan ti ṣẹ́jú bí mo ṣe wà yìí ọlọ́run àti rẹ́lẹ̀ ìṣe tẹ bá ní máníjà ní ìjà yín tán ẹ máa jà lọ bọ́ bí ṣe wà yìí èmi tẹ̀lé wèrè yìí ọ̀pọ̀ mi ti sún o ó sọ̀rọ̀ àṣírí kan lẹ́ẹ̀kan but èmi máa bẹ change ẹ̀ sí reality pé mo gbé nǹkan fún wọn nínú wá awàlẹ́yà àyà náà awàlọ́yà àyà náà a tún wà ní fọnáfọ̀sù a tún lọ fọná yẹn tán àrísùn wálé ṣáwọn ọmọ fẹ́ kọ́ lọ kú sórí mo ṣe ni kò yé mi o tí ẹ ti dàrú pátápátá ń tiẹ̀ wọ́n tó ẹgbẹ́ kan bẹ̀bẹ̀ fún máníjà gbọ́ lè mọ́ mù ẹ̀yin ò rí pé múra mi ti yàtọ̀ ẹ̀rí pọ̀rọ̀ ẹnu mi yàtọ̀ ẹ̀rí pé mo tún ti kọ́ èdè Èkó sí because mo ti jẹ́ ọ̀gá olórin ṣó mẹ́rìnlá ní báyìí tá a fẹ́ ṣe. ìwọ ọ̀gá olórin ṣé mo parọ́ ìwọ ọ̀gá olórin. ṣó a ní kò mọ alóko àgbà ẹnìkan fẹ́ ṣe birthday ẹ tí mọ́tò ẹ sọnù a fẹ́ lọ play fún. ẹ bò kún ọmọ ọjọ́ mẹ́jọ náà. kò possible. ẹ ń ṣe ṣé wàá gbọ́ sáwọn ọmọ yìí tó jẹ́ pé ìyá ń jẹ wọ́n. má gbà mí lórúkọ. alọ́ ṣó àníríṣe eléyìí rádaràda àmọ́ ibi tó ti forí kó nǹkan in fact ó yẹ kó jẹ pọ́ìsì kò kú ni because kò ń ṣe báwọn barista ṣe ṣe lélẹ̀ King Sunny Adé mo ìsúnmọ́ wọn mo sọ fún ẹ wípé top protect ní London èmi ni mo kọ níṣẹ́. yes na. so kí ló máa rò pé irú èmi yìí máa tẹ̀lé wọ ẹ gbọ́ ẹ wá sọ wa o ṣe rí kí eku ilé yín gbọ́ kó sọ fún toko máníjà dáradára èmi ò sínú báǹdì yìí mọ́ o èmi ni wọ́n pè ní fújì yọjú ràn sí alias kòsóṣì ọmọ jẹ tọ́kì èmi ni ọmọ jẹ dọ́là èmi ò mọ̀ o. èmi ò mọ̀ o. sẹ́rí ọ̀gángan ibi tí Ṣàngó máa pọ̀ tá mi sí. èmi ò mọ̀ èmi ò mọ̀. ó kú ìpẹ́lú wa ilé ṣe wà yẹn ẹ wò fìlà yìí àti máa lé alọ́jọ́ mi. okun atu olórí ibú wèrè bánsà tó tẹ̀lé wọn yìí tó dàbí ẹrù mẹ́ka yìí ìlànà ẹ̀ ṣe méjì ẹni tí ò lè ń gbẹ̀gbẹ̀ ṣé máa kí ògún gbẹ̀lẹ̀ tó bá kí ògún bò sílẹ̀ ṣé àwọn ilé ní ọmọ ìdẹ́rùbọ̀ ẹ̀rù tí ń bọ̀ àbí
kẹ́mi lọ bẹ̀ wọ́n. ẹ ṣé olùfẹ́ máa ṣe lẹ́gbẹ̀ẹ́ mi ni. wàláì kò ní dáa fún yín tí n bá bẹ̀ wọ́n. ayé yóò ní dáa tí n bá lọ bẹ̀ wọ́n. èmi ò lọ bẹ̀ wọ́n lè wèrè lẹ́yìn. ayé lè tí wọn ò lẹ́bùn yìí. ẹ̀wọ̀n wèrè olórí burúkú olórí jánijàni. wọ́n ní kí wúrà tó dán ó ti lànà kọjá o má máa jẹ́ kí n wálé ayé asán. kọ́rọ̀ mi kò ní túmọ̀ sí mi ò alọ́ba. gbàdúrà mi o bàbá gbọ́ àdúrà mi o jẹ́ kí n nípa rere láyé bíṣẹ́ mi yìn mí o bíṣẹ́ mi yìn mí o kémi náà jẹ́ níyàn nílé ayé o àfihàn mọ́lé lóṣù ìgà o bá ń bẹ́ lọ́mọ rẹ̀ máa jẹ́. mo ti máa ń sọ fún ẹ pé anytime tó bá need anything whatsoever pé kó máa béèrè lọ́wọ́ mi mi ò like mo ṣe rí ẹ́ the last time yẹn o. sista mi ṣẹ́yìn nìkan ní gbogbo ìgbà anytime tó bá ti ní ìdìkan ṣá ṣé màmá wa sọ́dọ̀ yín. ṣé mo complain fún ẹ ni. sista mi tẹ́ ẹ bá complain ọkọ yín náà ṣàláwọn àbúrò. tó bá ní kọ́ òun gọ́gọ́ ò complain rí. yes. ẹ lè imagine pé orin tí mo lọ rẹ́kọ̀dù last week ṣàdédé ni engineer pé producer páwọn ò rí mọ́ lórí system. again. then anytime tí n bá lọ fún show náà ni nǹkan kó ṣáà máa ṣẹlẹ̀ ṣá. ṣe fẹ́ gbọ́ ó dàbí pa ayé ṣe mí o. ayé bíi ti báwo ọmọdún mélòó ni ẹ kí ló mọ̀ tó ń jáyé ayé ò ní ṣe ẹ́ o. sista mi mo mọ nǹkan tó ń jáyé dáadáa ẹ dàbí pé ẹ̀yin náà ti fẹ́ máa sọ̀rọ̀ bí ẹ. darling. ẹ bá máa ń sọ fún ẹ mú tó bá ti fẹ́ kí mi mo má máa dọ̀bálẹ̀ fún mi mọ́ ọkùnrin jọ ni wá. darling why tí o ṣe ní dọ̀bálẹ̀ ọmọdún mélòó ní gbọ́lá hàn ṣé ló kó kórun gbọ̀n kágógó fèsì náà á ní dọ̀bálẹ̀ jẹ́ kó dọ̀ o it's a small boy now. ẹ má tó máa tó sọ̀rọ̀ jẹ́ kí àwọn méjèèjì jọ sọ kó jọ yẹra wa kí sọmọdé mi kí sọmọdé. wàá tiẹ̀ kí mi ó ṣàwọlé wàá ṣàrè mi kiri. báwo ni ṣe oh yes mo miss ẹ gan. Bọ́láwọn ti di o gẹ́gẹ́ bí iṣẹ́ ó tún need help wa ni ǹjẹ́jọ́ má sọ pé ó ti di gbogbo ìgbà ẹ̀ please darling kò lẹ́nu míì tó lè lọ bá náà lè sọ ẹ́ kó nù wá tá wa. bọ̀ kí ló dé tó ń bẹ mi ṣé mo sọ fún ẹ pé o sùn mí ṣé gbígbọ́ láwọn ni àbúrò ẹ̀ tí mi ò bá wá ṣe fún ta ló yẹ kí n ṣe fún. mo ti ń ṣàlàyé fún ọ náà pé o complain rẹ. báyìí kẹ́rù máa bá Gbọ́láhàn láti súnmọ́ wa àbí láti béèrè kankan lọ́wọ́ wa ìwọ gangan náà anytime tó bá ti ní ìdí ẹ̀ má máa kájọ àbí kó máa rò bí ẹni pé ojoojúmọ́ lòun wá síbí má bẹ̀rù náà ájọ wà fúnra wa ni ó ti yé ó kékeré lórí ìgbà. studio mi mo ń gbìyànjú àti. ó lọ ṣe orin kan recently gbogbo orin tó lọ ṣe gbogbo ẹ̀wọ̀n ò rí nínú system ó tún disappear so ó dẹ̀ tún fẹ́ tún lọ record. owó tó máa fi ṣe another one nǹkan tó ń fẹ́ sótán kó tó dùpọ̀ lọ wàhálà láti. nǹkan tí mo ní kó wá máa ṣe mọ́ nìyẹn. àjọṣe ò dọ́dọ́dọ́dọ́dọ́bálẹ̀ jàre. ó máa kó báyìí o. kó bá mi lọ́nà o. mo jẹ́ kó dọ̀bálẹ̀. má jẹ́ kó dọ̀bálẹ̀. alóńfẹ̀ mi ìmoore hàn ní jọ. fún ọmọ kan mo kàn máa bẹ̀ ẹ́ torí Ọlọ́run ìgbàkigbà tó bá ti ní ìrànlọ́wọ́ mi má bẹ̀rù láti sọ ẹgbẹ́ ìlélẹ́yìí níwọ̀n ìgbà tọ́lọ́run ti jogún ẹ̀gbọ́n ẹ̀ fún mi. dandan ni kí n máa sojúṣe ṣùgbọ́n ẹ jẹ́ kí n. èmi náà fẹ́ sọ tèmi. ó ní jọjẹ sọ tèmi ó kọ́ mi jọ. ẹbí tí ń sọ̀la ẹ jẹ́ kí n ra ìmú bọ̀. màá sọ ọ́ bá lókè. I'm really happy. Ẹ ṣe dùn. Kò tọpẹ́ darling, kò tọpẹ́. wo kó o jíṣẹ́ fún o kó o ṣàlàyé fún ṣé o rí omi tí mo fi wò sàn òun náà ni màá pọn sí nínú padà bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. bàbá òjò kì í bínú dájúdájú ọ̀rẹ́ mi ti kọjá yìí ẹ wò tí bá ṣe ń délé ìsìn máyì tó lọ jíṣẹ́ yín fún ẹgbẹ́ má bì. jẹ́ ń sọ fún ọ ọjọ́ 3 péré ni mo fún tí ò bá wá bá mi inú ilé yìí ẹ gbà mí lálejò ilé yín bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. o ṣe kó o kílé o. ọkọ̀ ọjọ́ 7. Bọ́lájí dúró kí ló dé ojú ẹ̀kọ́ rẹ dání. ẹ wò ó ko. ó dáa wá ṣe sùúrù o má ti sọ nǹkan kan tẹ̀lé mi ká lọ lórí. ó dáa. ó yá.
má bọ̀ kí ló dé tó wá màmá bínú ojú ẹ̀ kóró má jẹ́ ojú ẹ̀ kóró mọ́ o. àbúrò ìpè bí mi màmá lẹ́nu ọjọ́ mẹ́ta àbúrò ìpè gàdú ni omi tó fi ń ṣe olùgbà òun ló tún fi ń ṣe ibi. lẹ́nu ẹ̀ jẹ́ kí màmá gbẹ mú inú ọtí má bínú ẹ kú bó ṣe má bínú. ẹ pẹ̀lẹ́ Túndé ṣèké ṣáájú ń bẹ lára yín. ẹjọ́ mi pè yín sí ẹ ṣe. ẹ wò màmí ṣé mọ̀ pé ẹ̀yin lẹ sọ wípé tí n bá ti need anything kí n máa wá sọ́dọ̀ yín pé ẹ máa ṣe fún mi. mo sọ bẹ́ẹ̀ gbogbo ohun tó o bá ti fẹ́ gbogbo ẹ̀ pátápátá mo ti ṣèlérí màá ṣe fún ọ fọkàn ẹ balẹ̀ kò sí wàhálà bó bá jẹ́ pọ́kọ ni mo ti ṣe tán bó bá ṣe pa ajé ni ilé ajé ló wà yìí gbogbo ara kìkì ajé ni ọ̀ lówó. màmá nǹkan tí mo wá fẹ́ báyìí mo fẹ́ kẹ́ bá mi ya Bíọ́lá àtọkọ ẹ̀. kó jẹ́ ká borí ogun ayé àmì etí méjì ibi tí mo máa ráṣọ